ẹ káàbọ̀ padà sórí ètò yín Eji Owuro. Àwọn bàbá wa ti wọlé báyìí, bàbá wa Fadilat Sheikh Ismail Agbeti. Bàbá salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. Torí pé àlásìkò púpọ̀ lórí ibi tá a sì fẹ́ lọ jìn, ó sì gùn púpọ̀. Àgbogbo ayé ti ń fọkàn bá wa lọ bá àti rọra ń tò lẹ́sẹẹsẹ, bá ti ń tò àwọn òkú ẹ̀sìn Islam lẹ́sẹẹsẹ. Àmọ́ ibi tá a tó dé náà lọ́rọ̀ àwẹ̀. A sì mọ̀ pé Ramadan náà ní wúwo ọlọ́kan táwa náà ń wú ìtọ́fẹ́ dé. Ọlọ́njọ́ bá wa láyà tàlàáfíà. Allahumma amin. Bàbá ọ̀rọ̀ àwẹ̀ la dé. Ọ̀nà bó lágbà lé nì. Ẹ rí i pé jẹjọ a sọ wípé ẹ̀yin lẹ sọ fún wa pé àwẹ̀ wà àwẹ̀ Ramadan ọwọ́ Ọlọ́run júwe fún wa nínú Bíbélì. Bẹ́ẹ̀ni. Mo á kíkọ àwọn èèyàn sí suspense pé níbo Ọlọ́run ti sọ̀rọ̀ àwẹ̀ Ramadan nínú Bíbélì. Wọ́n kálukú ti bẹ̀rẹ̀ assignment lájẹjọ́ o. Ẹ̀yà á tu wálẹ̀ lé nì. Alhamdulillahi rabbil alamin. Summa salatu wa salam ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi walladhina jahadu fillahi haqqa jihad. Wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Akira pé kí Ọlọ́run lẹ́ẹ̀kan sí ọlá rẹ̀. Oore àjẹjẹ tán Ọlọ́run kó máa bá gbogbo ojú tó ń wá àti etí tó ń gbọ́ wa ní gbogbo ayé. Àmín. Wabad gẹ́gẹ́ bí tí àwọn tó kàn wá sọ ọ̀rọ̀ pọ̀ Ramadan tó jẹ́ orígun kẹta Islam òun ni a wà lórí ẹ̀. Bó ṣe rí náà nìyẹn pé ibi tó ti kírun Bíbélì ọ̀gbọ́lé ní ọ̀ka kódà yẹn ní kánjú sọ́gàn tó lẹ́yìn tí òun náà ṣe ń bọ̀ lọ́nà tí ó fẹ́ sọ fún kó wá wò kó wá gbọ́. Àmọ́ níbi tá a gúnlẹ̀ sí jẹjọ àbá níbi tá a bá roko ti sí ibẹ̀ náà ni a máa ń fàbọ̀ sí. Àwọn tó ń sọ ni pé àwọn èyí tí wọ́n ti gba àwẹ̀ àbí tó ti kéde àwẹ̀ nínú Bíbélì gẹ́gẹ́ bí àwọn tó kún ti wí pẹ̀lú ògbólódò Ọlọ́run a máa rí àgbọ̀ àjọka sọ wọ́n sọ fẹ́ni tí ò sí nítòsí kó náà wá gbọ́. Àká tó wá bọ́ bẹ̀ níjẹjọ àbá níbi tá a roko ti sí ibẹ̀ ni a máa ń fàbọ̀ sí. Òun náà ní àyà Qua'ran nìkan tí ó gbajúmọ̀ tó wà náà ti mọ̀ yẹn. Tọ́lọ́run fi ń pètò ìwà nípa oṣù àpọ́nlé, oṣù àánú, oṣù àlùbáríkà, oṣù dẹ̀kùn, oṣù tó ń bọ̀ lọ́nà yìí Ọlọ́run jẹ́ kí ó bá wa láyé. Àmín. Kó bá wa láyé. Ẹ rí pé níwò yí èṣì láyé náà lórí ètò náà láti ń dá wákà pé Ramadan ìṣojú ẹ̀mí mo ṣe ń dúpẹ́. Máka mi mẹ́ni tí ó rọrùn nínú Ramadan. Máka mi mẹ́ni tí ó rọrùn lẹ́yìn Ramadan. Dákun jẹ́ ń gbà púpọ̀ Rọ̀bánà Ọlọ́run. Dákun jẹ́ ń gbà púpọ̀ Rọ̀bánà Ọlọ́run. Dákun jẹ́ ń gbà púpọ̀ Rọ̀bánà Ọlọ́run. Bàbá ṣe tọdún ìtàn ká tún ṣe mí. Dákun jẹ́ ń gbà púpọ̀ Rọ̀bánà Ọlọ́run. Ní ìwòye èṣì tá a ṣàdúrà yẹn tá a ń dá ọkàn yẹn lórí ètò yìí. Àwọn kan Ọlọ́run gba tiwọn, Ọlọ́run gba tàwọn kan. Ẹni tó Ọlọ́run gba tiẹ̀ kò mọ̀, ẹni tó Ọlọ́run ò gba tiẹ̀ kò mọ̀. Àmọ́ àdúpẹ́ pọ̀ gba tiwa, àmọ́ ká má yàyọ̀ jù. Wọ́n gbé díẹ̀ tó kú iná. Máa bẹ́yìn náà gàmùtọ́ tẹ àyìn ni wọ́n ti bá a ti. Àfọlọ́ni yíyá yúrù lọ́ọ̀nù ni. Máa bẹ́yìn náà gàmùtọ́ àyìn ni wọ́n ti bá a ti há. Yughayyiru Allahu min halin ila halin. Yughayyiru Allahu min halin ila halin. Wọ́n sọ pé yàfọ̀ alùmọ̀ ìyàṣá òun fi mulkihi ọba tí máa ń ṣètò òun nínú ọlá ẹ̀ Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Ọba Qadiru mọ̀ ìyàṣá tí ó ti sẹ́ni tí ó bì yóò ṣe tó fẹ́ bè lọ́wọ́ ẹ̀. So àfààní mọ̀ báyìí náà gọ̀mùdọ́tì àìní wọ́n ti bá àti à. Onímọ̀ báyìí náà gọ̀mùdọ́tì àìní wọ́n ti bá àti à láàárín ká dijú ká ṣe báyìí. Kò pé second tí ẹ fi máa ń lajú tó fi máa ń pajú dé. Yughayyiru Allahu min halin ila halin. Yughayyiru Allahu min halin ila halin. Má yẹ kí àlàáfíà ẹ̀mẹ́ kó tún ẹ jẹ.
má yẹ kí owó tó ní má yẹ kó tàn ẹ́ jẹ má jẹ́ kágbára tó ní má yẹ kó tàn ẹ́ jẹ má jẹ́ kí mọ̀ tó mọ̀ má jẹ́ kó dì sí fún ẹ má jẹ́ kó oògùn tó ní kó gùn ẹ gàlẹ́gàlẹ́gàlẹ́ yín ò kan lọ́hùn ìyẹn lè dúró kó fún ṣọlẹ̀ kó bọ́ sálì kíámà ṣọlá ní àsìkò tó kù ìsára Ramadan máa fi wọlé yìí Ọlọ́run dákun má jẹ́ bá anú sàárè o má jẹ́ bá lódùbúlẹ̀ àìsàn má jẹ́ kàn gbà lẹ́yìn wa má jẹ́ abẹ́láyé bí aláìsí má jẹ́ àgbà nínú nira Ọlọ́run sọ fún Ànábì sallallahu alaihi wasallam Quran chapter 2 verse 183 ayat àti mọ́bà láti jẹjọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ní yá ayọ́ alladhina amanu kutiba. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Aya náà ni Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ó ní ya ayyuhalladhina amanu. Ọlọ́run la pa yín tẹ́ gbàgbọ́ lódodo nínú Ọlọ́run. Ẹ pé mo sọ fún àjẹjọ Ramadan oṣù àánú oṣù dẹkùn ni a máa wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ nípa oṣù yìí aṣọ gbé tí ìbẹ̀bẹ̀ kẹrọsí ni ọ̀rọ̀ Ọlọ́run pápá ọ̀rọ̀ Ramadan ìyẹn lè sọ ọlá àti